City. Omiyale yàjọ torí tìlú àtàkàlù èdè tó kẹnu. Wá sí wọn nàbí tí gbogbo èèyàn máa ṣàkọ́bí Òṣùpá. Ọmọ ńlá worldwide lẹ́ ń gbọ́ yìí o. Rẹ́kọ̀dì tó tó ajá balẹ̀ yẹn lélẹ́yìí. Yorùbá Nation lakọ́lé ẹ̀. Ọ̀rọ̀ tó kọ́rọ́gùn tó kàgbákọ́. Yorùbá Nation. Àkọ́bí Òṣùpá ọmọ ńlá worldwide lakọ́kọ́ olórí fújì tó kọ́ olórí fún wa gbá. Ó yẹ gbé sókè. Yorùbá bàtà lé lóko náà sọ pé ìlú àjọ wa lónìí. Àpàràpọ̀ dádúró Yorùbá Nation kò sáré. Àwùjọ ìgbọ̀ngàn kan tún gbà. Ìjọba ṣe pé báyìí, àpàràpọ̀ èrò dájú. Àpò àmọ́tòkùn bọ̀ tí ò lọ́mọ rí nínú. Bóyá tó sí bóyá ẹgbẹ́ bá mú dé láláwọ̀ dúdú. Láṣẹ ní àpàràpọ̀ kí Yorùbá dádúró. Sábà finú gbónú, lásọ̀kọ̀ ó dájú. Àjòjì máa mú nílé bọ̀ Yorùbá Nation kò sáré. Nǹkan tó lélẹ̀ yóò yá. Ẹlẹ́dẹ̀ ọdún wa ló bá wa mú Sunday wa. Pẹ̀lú ààrẹ Gani Adams ni ọ̀ràn mílíọ̀nù dúnú ìyẹn lájúlé ọ̀rọ̀. Ọ̀run mílà ló la Yorùbá lójú. Àwọn alálẹ̀ Yorùbá tí wọ́n ti kú tán ti lọ. Ẹlẹ́dàá wọn kú látànà títí lè rí. Lọ́kọ́ sára àwọn akọni nílẹ̀ yìí. Fún rọrùn ọmọ Yorùbá. Ká lè bọ́ kúrò lóko àwọn ẹrú. Àwa ara wa la máa gbára sílẹ̀ o. Lọ́ra sọ sílẹ̀ ẹ̀rọ Abíọ́lá. Àkọ́bí Òṣùpá ọmọ ńlá worldwide lédè àgbèdè ara. Àgbọ̀túngbọ̀ ní rẹ́kọ̀dì tuntun yìí ó kọjá àfẹnuròyìn o. Wìtìwìtì ló ń ta lórí ìgbà. Marketed by MPC Records Audio Works. Ṣebí òkú Holdings Company. Láti Washington DC l'Amẹ́ríkà. Olùléṣẹ́ wọn Nàìjíríà ní nọ́mbà 25. Láti ipò Kasumu Street. By First Bank Bus Stop. Off Allen Avenue Ìkẹjà Lagos. Distributed by Robin T Music and Films. Shop 84 Muyosore CD Market. Ládójú Kwame Arena Shopping Complex Bọ́ládé Òṣòdì Lagos. Telephone 08066765029. Ó tún wà lọ́dọ̀ Golden Punch Music l'Alaba. Àti Mark Music l'Agẹdẹgúdú lẹ́nu Òṣòdì. Tó ìmọ̀lú Fúnmiláyọ̀ Records nílọrin ìpínlẹ̀ Kwara. Audio CD record tuntun Àkọ́bí Òṣùpá. Wá sí wọn nàbí ọmọ ńlá. Yorùbá Nation lakọ́lé. Ó ti jáde ẹ̀ tètè lọ́ra ti yàn. Sọ́tún ní nìkan máa béèrè pẹ́sọ̀ yẹn. Ohun mi lẹ ò tẹ́ wá fẹ́ mọ mẹ́tọ̀ mi. Tẹ́ bá lọ́jọ́ kẹ́ sọ máa wo fèsì mi. Tẹ́ bá lọ́jọ́ kẹ́ wo bí mo ṣe rìn rìn. Ṣé wá rà mí àfi bí ta láyé la? Ṣé rí pé rìn mi ó tún jọ ti dáàdì mi? Tí kì bá ṣe pé mo máa dáàdì tó bí mi. Mi bá lóṣù pàjáwọ̀ pálùmọ́ mi. Ẹ jẹ́ ká mọ̀ kíra wa kú ojúmọ́ aláyọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìgbéga, ojúmọ́ ìfọ̀kànbalẹ̀ tọmọdélé wa láàárọ̀ yìí. Ìbànújẹ́ ò ní wọlé wa, ayọ̀ àti ìdùnnú ni kó fi lé wa ṣe bùgbé. Onílọ́jọ́ Jímọ̀ ayọ̀ náà ni yóò jẹ́ fún wa gbogbo ẹ̀yin mùmínì àti mùmínà tó dódó. Mo kí pé ẹ kú ọlá òní. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Pápápá ni mo fẹ́ ṣe because ẹ jẹ́ kí n sáré ya orin méjì kan lò. Saheed Òṣùpá lọ́kọrin kan ó ní gbogbo eré òwúrọ̀ tí ń ti fetí mi gbọ́ kó tó dọ̀sán mi mo gbọ́dọ̀ fojú mi rí. Gbogbo eré ọ̀sán tí ń ti fojú mi rí o kó tó dàlẹ́ mi ni mo ti gbọ́dọ̀ ti gbárí mú. Lílé tó túmọ̀ sí wípé níjẹta a gbọ́ ìròyìn ayọ̀ ṣùgbọ́n lọ́kàn wa bí ẹni pé káwọn èèyàn wa ti bá wa délé náà lórí lọ́kàn wa ó tún máa jẹ́ ìyàlẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ ń pé Lady K, Omiyale, Taiwo àti àwọn 9 tó kù wọ́n sì wà ní ọ̀dọ̀ àwọn DSS nílùú Àbújá. Bákan náà ni yóò tún yà wá lẹ́nu pé olóyè Sunday Adéyẹmọ Igboho ṣá tó sì wà ní Republic of Benin. Ẹ má jẹ́ kó yà wá lẹ́nu, ó ní àlàyé díẹ̀díẹ̀ tó so mọ́ àwọn nǹkan kan yẹn. Ṣé mọ̀ wípé a kì í dàgbà sí ní tá àbámọ̀ àti pàápàá ní tó bá juni lọ́sàgbà ẹni. Ẹ má bínú pé mo pòwe níwájú yín o, ẹ pé ń rí mi. Now kí n tó yá orin Béjí wá lò, ó ní mo ti fojú mi ríre, mo ti fetí mi gbọ́ re, mo ti fọwọ́ mi gbáre mú, ire òní bọ́ lọ́wọ́ mi, ire ayé mi ti dé, ire ayé mi ire ayé mi ti dé, ire ayé mi ire ayé mi ti dé, ohun tí mò ń retí Ọlọ́run ó ti tó mi lọ́wọ́. That is ntí à ń fọkàn sí, ntá ń lépa, ntó wù wá lọ́kàn, a ti fi etí wa rí gbọ́, a ti fojú wa rí ṣùgbọ́n kò tíì tẹ̀ wá lọ́wọ́. Kí wá làwọn ìdí tọ́rọ̀ mọ́ tí ò fi tíì tẹ̀ wá lọ́wọ́? Òun náà ni pé àwọn èèyàn wa tó wà nílùú Àbújá ó yẹ kí wọ́n ti délé, ó yẹ kí wọ́n ti máa sinmi, ó yẹ ká ti máa
kò tíì fún wọn káwọn náà ó ti jẹun ayọ̀ láti oṣù kan ó lé díẹ̀ tí wọ́n ti wà ńbẹ̀. Mi ò ní ṣaláì sọ díẹ̀ nípa ìgbẹ́jọ́ tó wáyé ní ilé ẹjọ́ ìlú Àbújá ọ̀hún, níbi tí wọ́n ti fún àwọn èèyàn wa ní oore ọ̀fẹ́ láti gba béèlì wọn. Lóòótọ́ àwọn conditions tí wọ́n fún wọn ó yí tíkẹ́tíkẹ́ díẹ̀, kò dẹ̀ yí púpọ̀, ṣùgbọ́n jíjáde wọn ó wà lọ́wọ́ mi, ó wà lọ́wọ́ ẹ̀yin náà. Ìdí ni wípé number one, wọ́n béèrè owó lọ́wọ́ wa. Owó tí wọ́n ń béèrè lọ́wọ́ wa 15 million naira, ṣùgbọ́n báyìí ó dàbí ẹni pé 13 million naira ni owó tá need láti gba àwọn èèyàn wa jáde. Kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ ní gbọ̀ngàn ìgbẹ́jọ́ kó lè bá wà on record? Ẹ jẹ́ ká a nílò láti ṣàlàyé àwọn nǹkan kọ̀ọ̀kan fúnra wa. Ìdí ni wípé ká dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó jẹ́ aṣíwájú àwọn agbẹjọ́rò tí ó gbẹnu àwọn èèyàn wa náà sọ̀rọ̀, èèyàn Pẹ̀lúmi Ọlájẹngbésì, ṣé mo pronounce orúkọ òun dáadáa? Pẹ̀lúmi Ọlájẹngbésì. Ìdí ni wípé ẹ jẹ́ ká pè é ní akọni níwájú adájọ́. Ó dáa tí èèyàn bá ní agbẹjọ́rò tó dáńtọ́, ó dáa tí èèyàn bá ní agbẹjọ́rò tó mòfin, ó dáa tí èèyàn bá ní agbẹjọ́rò tí ó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbàwó bọ̀ tó sì jẹ́ akọni níwájú adájọ́. Ọpẹ́ lọ́wọ́ Pẹ̀lúmi Ọlájẹngbésì àti àwọn ikọ̀ tí wọ́n kó sòdí. Ǹdẹ́ ni pé bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ níbi tí àjọ DSS fẹ́ yí ọ̀rọ̀ yìí sí. Àjọ DSS lọ́kàn wọn bí káwọn èèyàn yìí mọ́ jáde mọ́ láéláé ni. In tó dùn wá ń bẹ̀ ni wípé ìgbà tí wọ́n fẹ́ dá wọn padà, àwọn agbẹjọ́rò wa wọ́n gbìyànjú láti jẹ́ kí wọ́n gbé wọn lọ sí correctional center tó wà nílùú Àbújá. With that wọ́n ní freedom níwọ̀nba, ṣùgbọ́n àjọ DSS sọ wípé kí wọ́n dá wọn padà sí ọ̀dọ̀ àwọn lélẹ̀ tó jẹ́ pé tiwọn náà ni ilé ẹjọ́ gbọ́gbẹ̀yìn, wọ́n dá wọn padà sí ọ̀dọ̀ àjọ DSS. Kí ni nǹkan tí ó fi dàbí ẹni pé kò wù wá kí wọ́n padà síbẹ̀? Òun náà ni wípé àwọn èèyàn wa yìí sọ̀rọ̀ wípé ojoojúmọ́ ni àwọn DSS máa ń na àwọn nǹkan tó bá yẹ ká sọ, ẹ jẹ́ ká sọ síta kó lè bàa jẹ́ clarification and again kó lè wà on record lọ́jọ́ iwájú. Lóòótọ́ wọ́n lè sọ fáwọn èèyàn pé tí wọ́n bá délé ká má ròyìn tójú wọn rí, ní tí wọ́n máa ń ṣe léyìn téèyàn bá lọ síbẹ̀ nìyẹn. Ṣùgbọ́n níwọ̀nba ilé tí a ti mọ̀ ò ní wípé wọ́n máa ń fìyà jẹ wọ́n lójoojúmọ́. Ìdí nìyí tí a fi fẹ́ kí wọ́n padà sí ọ̀dọ̀ àjọ DSS. Now ìdí náà pàtàkì nìyí tí a fi gbọ́dọ̀ dìde kánkànkán, tá a fi gbọ́dọ̀ dìde pápápá láti dìde ìrànlọ́wọ́ kí àwọn èèyàn wa kí wọ́n lè bá tètè kúrò ní ìlú Àbújá. Ìdí ni wípé wíwà níbẹ̀ wọn ó ti tó láti jáde kúrò. Gẹ́gẹ́ bí nǹkan tí mò ń ṣàlàyé, nígbà tí wọ́n wà ní ilé ẹjọ́, àjọ DSS sọ wípé àwọn 8 nínú wọn wọ́n free láti gba béèlì wọn, ṣùgbọ́n kí ilé ẹjọ́ sì fún àwọn láàyè láti hóde àwọn 4 kan sọ́dọ̀ wípé nínú àwọn 4 tí wọ́n dárúkọ yẹn Lady K wà láàrin wọn, wípé kí àwọn yẹn sì wà lọ́dọ̀ àwọn for 14 days. Ṣùgbọ́n nítorí pé àwọn agbẹjọ́rò wa wọn ò gbà lẹ́rọ̀, wọn ò gbà lẹ́yọ, wọ́n jẹ́ kó yé ilé ẹjọ́ pé bí ìgbà tí èèyàn bá fẹ́ tẹ̀ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀ ni tí wọ́n bá fi àwọn 4 yẹn síbẹ̀. Ìdí ni wípé ní tí àjọ DSS sọ ni pé àwọn sì ń ṣe ìwádìí. Ní táwọn agbẹjọ́rò tí wọ́n sọ ni wípé ìwádìí tí wọ́n ṣe for 34 days tó bá jẹ́ pé wọ́n sì fẹ́ tẹ̀síwájú ìwádìí, kò sí nǹkan tó dí wọn lọ́wọ́ láti ṣe, ṣùgbọ́n kí wọ́n yọ̀ǹda àwọn èèyàn wa on bail, kí wọ́n jẹ́ kí wọ́n máa lọ, torí pé kò sí wípé wọn ó sá lọ. Tán bá nídìí wọn nílé ẹjọ́, wọn ó produce wọn padà. Now kí wá ní àwọn conditions tí wọ́n fún wa pẹ̀lú bail? Ìyẹn ni pé àwọn 8 àkọ́kọ́ wọ́n fún wọn ní ṣọ́ọ̀tì 2. Ṣọ́ọ̀tì 2 yẹn ordinary ṣọ́ọ̀tì ni, wọ́n kàn gbọ́dọ̀ ní means of identification tó fi hàn wọ́n gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà. Ẹlẹ́ẹ̀kejì ò ní pé wọ́n ní àdírẹ́sì tí ó ṣe é lọ, tí wọ́n mọ̀ mọ́ wọn tó jẹ́ tiwọn. So fún àwọn 8 yẹn àti bail bond di 5 million naira. So àwọn 4 tó kù wọ́n fún àwọn ní ṣọ́ọ̀tì 2. Ìkànnù wọn gbọ́dọ̀ jẹ́ òṣìṣẹ́ ìjọba, ó kéré tán level 12, and again ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń gbé nílùú Àbújá.
with bail bond of 10 million naira. Ṣe rí i pé ó tough, ṣùgbọ́n kò sí nǹkan tí Ọlọ́run ò lè ṣe. A dẹ̀ gbọ́dọ̀ act fast kí ọ̀tá ó má bàa jàre wa, kí èso ó má bàa jàre wa, káwọn èèyàn wa kí wọ́n lè kúrò níbẹ̀ yẹn láyọ̀ àtàláfíà. Because tẹ́ bá rí ẹ máa rí pé Lady Kente yẹ́kẹ́ni lélẹ̀ tó túmọ̀ sí pé nǹkan ṣe lẹ́sẹ̀. Ìkan nínú àwọn méjèèjì láyẹn ohun ò tiẹ̀ lè rìn rárá bí kì í bá ṣe pé àwọn èèyàn rọ̀ lẹ́gbẹ̀ẹ́ láti rìn. So ìdí nìyí tí mo fi ní kò yẹ ká jẹ́ kí àwọn èèyàn wa yìí kí wọ́n pẹ́ ń bẹ̀. Tẹ́ bá wo orí péèjì mi àti tọ́pìkì yìí ẹ máa rí account number tó wà ń bẹ̀. Account number méjì ni, ìkan jẹ́ ti United Kingdom, ìkan jẹ́ ti United States of America. Bàbá wa Professor Banji Akintoye wọ́n fọwọ́ sí àwọn àkáǹtì tá a lè sọwọ́ sí lélẹ́yìí tí àwọn èèyàn tá a fi lè gba àwọn èèyàn wa jáde níbi tí wọ́n wà. So ẹ̀yin tẹ́ bá wá fẹ́ náírà account, ohun tí wọ́n sọ fún wa ni wípé ẹ lè pe èyíkéyìí nínú àwa tá a jẹ́ agitator láti béèrè náírà account number. A lè paste ẹ̀ láti protect account yẹn. So a máa the same account number náà ni gbogbo wa máa lò. So tẹ́ bá ti béèrè lọ́wọ́ wa à á fún yín ní account number yẹn tó jẹ́ ti náírà account yẹn. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ràn wá lọ́wọ́ láti orílẹ̀-èdè Nàìjíríà, ǹgbẹ́yìn ti United Kingdom, ẹ̀yin tẹ́ wà ní orílẹ̀-èdè àgbáyé káàkiri ẹ lò ti United Kingdom àti ti USA. Báyìí now mo ní kó lè bá àwa on record. Ẹ gbọ́ àwọn drama kékeré tí ó ṣẹlẹ̀ ní ilé ẹjọ́. Mr. Ọlájẹngbèsì, ìgbà tí àwọn DSS sọ wípé kí ilé ẹjọ́ gbà wọ́n láàyè láti kó àwọn mẹ́rin tí mo sọ kẹ́yìn láti kó wọn sọ́dọ̀, Mr. Ọlájẹngbèsì ó ní there will be no need leaving the applicant in custody of the respondent. Ẹ má bínú kẹ́nìkan kan má pè mí sórí ètò ẹjọ́ torí Ọlọ́run. So agbẹjọ́rò tiwọn náà Mr. Wo àbí Mr. Wo ló ń jẹ́. Ẹ má bínú kẹ́ni tó lórúkọ náà dẹ̀ má bínú tí mi bá pronounce ẹ̀ dáadáa. Ó ṣeé ṣe kó jẹ́ Mr. Wo tàbí Mr. Wo, èyíkéyìí tó wù kó jẹ́ ń bẹ̀. On the issue of bail we will not be opposing. Okay, ntí Mr. Wo sọ lélẹ́yìí ó ní on the issue of bail we will not be opposing bail to the following applicants: 1st, 3rd, 4th, 7th, 8th, 9th, 10th and 11th applicants. This is because so far investigation conducted by the respondent revealed that the level of their involvement in the offence are minimal. Mr. Wo ló sọ bẹ́ẹ̀ yẹn. Only the fear of the respondent is that those 4 applicants, if granted bail, won't present themselves for investigation and possible prosecution. No, ìyẹn ò lè wáyé. Ìgbàkígbà tí ẹ bá nídìí wọn á produce wọn. Bí kà bá rojọ́ ìkàkọ́ ni yóò da lélẹ̀ tó túmọ̀ sí pé kí wọ́n fi wọ́n lẹ̀, kí wọ́n jẹ́ kí wọ́n lọ láyọ̀ àtàláfíà, káwọn náà lọ tọ́jú ìlera wọn. So ìgbàkígbà tí wọ́n bá wá fẹ́ rí wọn nílé ẹjọ́ pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run á produce wọn. Mr. Ọlájẹngbèsì wá okay. Mr. Wo tó jẹ́ agbẹjọ́rò àwọn DSS wọ́n wá submit oral application láti tako agbẹjọ́rò wa pé kílé ẹjọ́ ṣàgbà àwọn láàyè káwọn hòde àwọn mẹ́rin tó kù. Ẹgbọ́n tí agbẹjọ́rò tọ̀dọ̀ wa sọ ó ní it will be a debt on our constitution for the respondent to take advantage of this court and continue to oppress and suppress the applicant. We pray this court to discountenance the position of the respondent because it is not known to any law. We pray this honourable court that the oral application should be denied. So lélẹ̀ tó túmọ̀ sí wípé àwọn ní kí ilé ẹjọ́ ò dánù láì fa ọ̀rọ̀ gùn láì gba àsìkò tọ́pọ̀. Òun náà ni wípé drama lóríṣiríṣi ó wáyé nílé ẹjọ́. Nígbẹ̀yìn gbẹ́yìn agbẹjọ́rò Justice Obiora Egwuatu ó jẹ́ ká mọ̀ wípé ìdájọ́ òdodo ó sì ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà, wípé ká fọkàn balẹ̀ létò ìdájọ́, wípé a máa rí ìdájọ́ òdodo gbà. Tí ẹ bá rántí dáadáa máa rí pé the same day tá a gba ìdájọ́ òdodo láti ìlú Àbújá náà la gba ìdájọ́ òdodo ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nípa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho, níbi tí adájọ́ ti pàṣẹ wípé àjọ DSS Ọ̀gá Màlàmí tí wọ́n jẹ́ Attorney General wípé ẹnikẹ́ni wọn ò gbọ́dọ̀ threaten olóyè Sunday Ìgbòho, wọn ò gbọ́dọ̀ lé káàkiri, wọn ò gbọ́dọ̀ gbìyànjú àti mú, wọn ò sì gbọ́dọ̀ declare wanted látàrí wípé law abiding citizen ni
ó láǹfààní àtòrí ọ̀fẹ́ láti rìn láti yan fanda lórílẹ̀‐èdè Nàìjíríà. Gbogbo yín béèrè pé kí ló dé tó lóye Sunday Igboho tí kúrò níbi tí wọ́n wà. Àlàyé míì ni ẹ jẹ́ ká yanjú eléyìí tí a wà lẹ́nu ẹ̀ yìí ná, ká má bàa tí bọ́ra wọn, ká lè bá yanjú ẹ̀ láì ayọ̀ àtàláfíà, àbí ká lè yanjú ẹ̀ ní ṣíṣe ń tẹ̀lé kíkan má bàa gún èkejì. Now gẹ́gẹ́ bí mo ti sọ, àwa nídìí owó now, a nídìí 13 million naira, tá a sì nígbàgbọ́ wípé kódà 13 million naira yẹn gan èèyàn kan ṣoṣo ó lè fún wa. Ṣùgbọ́n ẹ mọ̀ ṣòro tá a máa ń sábà ní òní wípé àwọn tó lówó wọn ò sọ́pọ̀tì wa, àwa kọ̀làkọ̀ságbé la mọ̀ wípé ìṣẹ́ ń ṣe wa, ìyà ń jẹ wá, àwa yìí náà la fẹ́ kó olóko ebi, àwa náà la fẹ́ kó olóko ìyà, àwa náà là ń sọ wípé a fẹ́ òmìnira tiwa tí òfin kankan ò dẹ̀ tako, tí ẹnì kankan ò dẹ̀ lè sọ wípé ká má béèrè fún nǹkan tó jẹ́ ẹ̀tọ́ wa. Account number yẹn ó ti wà níbi tí mo paste ẹ̀ sí yẹn, gbogbo alámarí ń bẹ̀. Fẹ́yìn tẹ́ bá, mi rò pé mo tún rìn láti pè síta. Ok, fẹ́yìn tẹ́ bá fẹ́ kí n pè mobile ròyìn láti kọ sílẹ̀ ti US account, wọ́n pe Zelle dollar, Zelle yẹn jẹ́ ZELLE dollar. Account number 845-293-8937. ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 845-293-8937. ti UK account, wọ́n pè yẹn ní Santander account, ẹ má jẹ́ ń dárúkọ tó wà ń bẹ̀, 37, ok, Michael Irinlẹ̀ ló ní nọ́mbà, ló làkà nọ́mbà 370909447. So account number yẹn ti wà lórí péjì yìí kí n má bàa fi ìyẹn gba àkókò yín. Now lórí tọ̀rọ̀ àwọn lédìké, ẹ já gbìyànjú láti tètè gbé ìgbésẹ̀ kí àwọn èèyàn wa lè bá tètè jáde. Ẹbí wọn retí wọn lé, àwa náà retí wọn lé, gbogbo ọmọ Yorùbá ló ń retí wọn lé. Afúnṣẹ́dà àtẹ́jẹ́ kí n fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin níbí ẹni, gbogbo ẹ̀yin èèyàn bí èèyàn tẹ́ ẹ dúró ti àwọn èèyàn wa, tẹ́ ẹ dúró ti wá, tẹ́ ẹ dúró ti ìran Yorùbá. Ilé àtọ̀nà yín ò ní dàrú, wàhálà àti ìdààmú ò ní dé báyìí, ẹ̀ ní sunkún àsunrìn lágbára Ọlọ́run. Now ìyẹn lọ bẹ́ẹ̀. Bákan náà mo ní máa sọ̀rọ̀ nípa ti bàbá ọba Ògbóni tí wọ́n mú ní ìlú Èkó ní ọjọ́ 3 oṣù kẹjọ ọdún tá a wà yìí, níbi tí wọ́n ti lọ fún protest nílùú Èkó, tí wọ́n ti mú àwọn 49, wọ́n gba béèlì àwọn 48. Wọ́n ní wọ́n fi ẹ̀sùn kan bàbá yìí, ẹ̀sùn ìpànìyàn òun ni wọ́n fi kàn wọ́n. Kí làlàyé tí ń bẹ lórí ẹ̀ mò ń bọ̀ wá o, ṣùgbọ́n ẹ fún mi láǹfààní láti sáré deliver mẹ́sẹ̀gì yìí, ẹ má bínú, pápápá ni màá ṣe. Kí gbogbo ojú tó ń wò mí nílé pé ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ o, etí tẹ́ sì fi ń gbọ́ wá ò ní di o. Orúkọ tèmi kò yí padà o, Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú. Mo tún ti dé bí ìṣe wa nítorí pé ìlera yín òun ló jẹ wá lógún ní ilé iṣẹ́ wa, ní ilé iṣẹ́ ibi tí a ti ń fi ewé àti egbò gbé egbògi oríṣiríṣi jáde bí ọ̀nà ti ìgbàlódé tó sì ń ṣe bẹbẹ lágọ̀ọ́ ara bíi ti àtijọ́. Gbogbo ẹnikẹ́ni tó ní ìṣòro, tó ní kùdìẹ̀kudiẹ bí àwọn ọkùnrin tó ti lé lọ́mọ 40 ọdún ṣùgbọ́n tó wá ní ìṣòro àti tọ̀, ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ dáadáa, wọ́n lọ máa fún ní rọ́bà ni. Ẹlòmíì tó bá fẹ́ tọ̀ ó máa ró, ó máa tá. Ẹlòmíì tó bá ti ń tọ̀tọ̀ ilé ẹ̀jẹ̀ á máa bá jáde. Àmì prostate cancer nìyẹn, ẹ jáde. Ìmí ìsìrè ó lè jẹ́ prostate enlargement lásán ni. Ìmí tó bá ti múyàn, ẹni yẹn lè máa tọ̀ léraléra. Ẹlòmíì lè tọ̀ lẹ́ẹ̀mẹwàá kí lè tó mọ́. Ẹlòmíì bó dẹ̀ ṣe ń tọ̀ yìí ló máa dàbí pé ó ti ṣẹ́kù sí nínú. Ẹlòmíì kò tó débi tó máa tọ̀ sí, ìtọ̀ yá ti máa jábọ́. Oríṣiríṣi ìṣòro ló lè mú dání. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tá a fi síta fún yín láìpẹ́. Bákan náà ni tí àìsàn yìí wá lè ṣe obìnrin o, tóbìnrin bá ní infection lọ́jọ́ pípẹ́
ó lè fà á kóbìnrin yẹn máa tọ̀ léra wọn àbí kó tó débi tó máa tọ̀ sí kí tọ̀ ti fẹ́ máa jábọ́ infection lọ́jọ́ tó ti pẹ́ lè fà á urinary tract infection ó lè fà á oríṣiríṣi ìṣòro ló lè fà kí èèyàn máa tọ̀ púpọ̀ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ tàbí diabetes mellitus tí a mọ̀ sí ìtọ̀ ṣúgà òun gangan náà lè fà kí èèyàn máa tọ̀ púpọ̀ jù so téèyàn bá ti ní ìṣòro ìtọ̀ púpọ̀ jù ẹ jẹ́ kí wọ́n kàn sí wa ẹlòmíì bladder weakness lóní tó fi ń tọ̀ púpọ̀ jù ẹni ìṣòro tẹ́ ẹ bá ní tó jẹ mọ́ ìtọ̀ púpọ̀ jù Ọlọ́run ti fi last bus stop yín sí lórí ẹ̀ sọ́dọ̀ Godwell ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ní arthritis mo máa ń tẹnu mọ́ gbogbo gbà nítorí pé ara yìí kò ṣe é dúró wò kò dẹ̀ ṣe é ṣe kó má wà ní ìlera pípé torí ìdí èyí pé mo ní bàdí ríro orúnkún wíwú ẹsẹ̀ wíwú ẹsẹ̀ títa ẹlòmíì tó bá dúró bá ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì gbogbo ẹsẹ̀ máa ta ni ẹlòmíì gbogbo ara máa ta ni ẹlòmíì ẹsẹ̀ akúta ìta ìbí ìgbà tí kò sẹ́jẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí gbogbo àtẹ́lẹsẹ̀ máa kán ni láàárọ̀ kùtùkùtù kó tó lè dìde rìn ẹlòmíì ọrùn ẹsẹ̀ ló máa ń wú ó ṣeé ṣe kó jẹ́ rheumatoid arthritis lẹ́yìn ní ó ṣeé ṣe kó jẹ́ osteoarthritis lẹ́yìn ní èyíkéyìí tí ìbàjẹ́ òun ló máa fi hàn irú egbògi tá àkójọ tá nìkẹ́ra láti iléeṣẹ́ Godwell ìyá Ìjẹ̀bú pákéjì lògùn ti wà ní iléeṣẹ́ wa pákéjì ògùn wa ó dìpẹ́ǹdì irú ìṣòro téèyàn bá ní la máa fi ní pákéjì ni ó tọ́ sí pẹ̀lú ògùn Ọlọ́run gbogbo àwọn tó dẹ̀ ti ń lò náà lọ ti ń jẹ́rìí sí agbára Ọlọ́run tí yín náà níṣòro ṣe o ẹ má ṣe gbàgbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777 òun náà ní nọ́mbà whatsapp mi ẹ bá mi sọ̀rọ̀ lórí whatsapp máa dá yín lóhùn pẹ̀lú ògo Ọlọ́run tàbí kẹ́ pè mí lórí nọ́mbà yẹn fún ìbéèrè ohunkóhun tó lè máa dà yín láàmú lágbára lórí gbogbo àwọn tá a mẹ́nubà àti èyí tí a máa mẹ́nubà lọ́jọ́ míì bákan náà ni ìṣòro ọkùnrin àìlèṣe déédéé ọmọkùnrin ìṣòro yìí ó máa ń túlé ká ni àìlèṣe déédéé ọmọkùnrin yìí ó póríṣi mẹ́ta ẹlòmíì ó ṣeéṣe kó jẹ́ jẹ̀dí ni o ẹlòmíì weak erection yẹn gbámgbámú ni o ẹlòmíì premature ejaculation ni o tó jẹ́ pé tó bá ti súnmọ́ra kò nílò ìṣẹ́jú kan á ti dà ojú ẹ̀ ò da ẹ jẹ́ kí irú wọn náà lo àǹfààní àsìkò yìí kí wọ́n kàn sí iléeṣẹ́ Godwell ìyá Ìjẹ̀bú kí wọ́n rí bó ṣe ń lọ kí wọ́n gbọ́ṣẹ́ wò àwọn náà á lè mọ̀ pé oyin mọ́mọ́ ni bó bá mu bóyá mo ti dàgbà kò kàn án nítorí pé àwọn bàbá wa láyé àtijọ́ wọ́n máa ń dàgbà darúgbó wáyé ìtún máa fẹ́ àwọn àdẹ̀yìn máa bímọ nítorí ìdí èyí àwọn egbòogi táwọn bàbá wa ń lò láyé àtijọ́ yẹn òun náà la gbé kalẹ̀ ní ọ̀nà tìgbàlódé tó sì ń ṣe bẹbẹ lágọ̀ọ́ ara kò síbi tẹ́ wà tá a lè pákéjì ẹrù yín ránṣẹ́ sí kò síbikíbi ní gbogbo ẹrù yẹn lè dé ẹ ṣe àkànṣe iléeṣẹ́ Godwell ìyá Ìjẹ̀bú lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tí ń ṣe 08033034777 ẹlòmíì dẹ̀rẹ̀ ìṣòro tó ní hepatitis ni èyí tá à ń pè lóru inú ẹ̀dọ̀ tó bá ti wá ní inú lè máa dùn inú yìí lè máa wú inú ẹ̀wọ́ lè máa ní kójú ẹ̀ yẹ́lò kọ́wọ́ ẹ̀ yẹ́lò tó bá ti ń pẹ́ inflammation of the liver ni òru inú ẹ̀dọ̀ ni tó bá ti ń pẹ́ ó lè ṣe àkóbá fún liver kó di ìṣòro kí wá ṣòun nìkan ló lè jẹ́ ìṣòro tí liver lè ní liver cirrhosis wà ara ìṣòro liver náà ni jaundice wà ara ìṣòro liver náà ni so ẹ má bẹ̀rù ẹ má fòyà ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gbogbo ohun tẹ́ ẹ bá nílò kájọ jíròrò lórí ẹ̀ ṣẹ́rẹ́ arthritis tí mo sọ tó lè máa fà kí bàdí máa dun ni kí àti dìde nàró kó máa di wàhálà àti gùnkè kó dogun kẹsẹ̀ máa roni ẹlòmíì ọmọ ọwọ́ ẹ̀ báyìí á máa kọ́ á máa wú àgàgà ń gbò òtútù ẹlòmíì ọmọ ẹsẹ̀ ẹlòmíì ó ṣeéṣe kó jẹ́ gáùtù lónìí gbogbo ìṣòro yòówù tó jẹ mọ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwell ìyá Ìjẹ̀bú ká gbà yín mọ̀ràn kẹ́ẹ̀dẹ̀ ra àwọn egbògi wa tá a ti pákéjì lọ́nà tìgbàlódé tó sì ń ṣe bẹ̀bẹ̀ lágọ̀ọ́ ara ẹ mọ̀ pé àwọn bàbá wa láyé àtijọ́ wọ́n á rìnrìn àìmọye máìlì wọn ò ní kígbe orí wọn ò ní kígbe èjìká wọn ò ní kígbe orúnkún wọn ò ní kígbe ẹsẹ̀ ẹ lo àǹfààní yìí ẹ ní kábàámọ̀ pé ẹ ṣe bẹ́ẹ̀ mo ti máa ń sọ fún yín pé iléeṣẹ́ Godwell ìyá Ìjẹ̀bú last bus stop yìí ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan sí ni 08033034777 nọ́mbà mi kejì ni 0906070
80 29 090 60 70 80 29 ṣùgbọ́n 080 330 34777 òun ni mo fi ṣe WhatsApp òun náà ẹ lè pè mí sórí ẹ̀. Àlàáfíà ara ó máa jẹ́ o, a ò ní fàìsàn ló gbà o, àlàáfíà lójú o. Kí gbogbo ojú tó ń wọ̀ mí nílé pé ojú tẹ̀lé. God bless you all pé ẹ láǹfààní láti bá mi farabalẹ̀ gbọ́ mẹ́sẹ̀gì tí mo mú wá fún yín. Àwọn èèyàn make vital point lórí platform yìí bí mo ṣe ń play kìíní yẹn ni mo rí táwọn èèyàn sọ wípé àwa ìtàwọn kan sọ pé 40 million ní 80 million naira ní nǹkan tí ò yé púpọ̀ àwọn èèyàn ò ní wípé àwọn èèyàn kan rò pé each person ló máa san 5 million naira tàbí each person ló máa san 10 million naira. No, kò ń ṣe ẹnì kọ̀ọ̀kan ló máa san. Àwọn mẹ́jọ ni wọ́n fún ní bail bond 5 million naira, àwọn mẹ́rin tó kù ni wọ́n fún ní bail bond 10 million naira. Ẹnìkan wá ń béèrè pé àṣebí bail bond ni why tí wọ́n fẹ́ san. Well, àjọ máa ń gbọ́ wípé bail is free ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń rí pé wọ́n máa ń kọ bail is free, ṣùgbọ́n èmi àtẹ̀yìn mọ̀ wípé bail ní Nàìjíríà kò kí ń ṣe free. Ìyẹn túmọ̀ sí wípé wọ́n á kọ́kọ́ san owó yẹn kí wọ́n tó yọ̀ǹda wọn. Tán bá pè nǹkan ní bond bóyá torí pé kí wọ́n má bàa sá lọ tí ẹjọ́ bá ń lọ nǹkan àbí igbádogójì èrò wájà, mi rò pé wọ́n máa ń láǹfààní àti dá padà fún ẹnì kankan mọ́. So àlàyé tí mo ní lórí yẹn nìyẹn. So kì í ṣe wípé ẹ̀yin tẹ́ ẹ béèrè ìbéèrè yẹn you are very 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 correct, torí pé bó ṣe rí lọ́kàn majority èèyàn náà nìyẹn wípé àwọn èèyàn tí wọ́n fún ní 5 million naira each ẹ gbé ẹnì kọ̀ọ̀kan pé àwọn mẹ́jọ 5 million naira ó máa jẹ́ 40 million naira, àwọn mẹ́rin ó máa jẹ́ 10 million naira nìkọ̀ọ̀kan, 40 million naira ó máa jẹ́ 80 million naira. Ẹ̀yin náà wá béèrè wípé tán bá pè bẹ́ẹ̀ tó bá jẹ́ 80 million naira àwa náà dẹ̀ máa wá accept bẹ́ẹ̀ ládẹ̀ máa wá 80 million naira. Nígbà tá a kì í ṣe tẹ́rọ́rìsì, tá a kó àwọn stúdẹ̀ǹtì, tá a béèrè ransom, ẹnìkan máa béèrè ransom 80 million naira lọ́wọ́ wa. Lóòótọ́ ilé tí wọ́n fẹ́ gbà yìí bí ransom ló jẹ́, ṣùgbọ́n ẹ jẹ́ ká fi ti késàrì fún késàrì, ẹ já pé wèrè lọ́kọ ìyàwó kó lè bàjá rọ́nà lọ. And again ẹ já dúpẹ́ lọ́wọ́ adájọ́ tó dájọ́ akínni. Tó bá jẹ́ lómìnì yóò fẹjọ́ ṣègbè, ó mọ̀ wípé wọ́n ti tẹ̀tọ́ àwọn èèyàn mọ́lẹ̀, wọ́n ti tì wọ́n mọ́lé kọjá iye ọjọ́ tó yẹ kí wọ́n fi tì wọ́n mọ́lé, because normally ó ní iye ọjọ́ tí wọ́n lè gbé lágọ̀ọ́ ọlọ́pàá. Lóòótọ́ ti DSS ò rí bẹ́ẹ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wọ́n ti tì wọ́n mọ́lé kọjá iye ọjọ́ tó yẹ kí wọ́n fi tì wọ́n mọ́lé. Ṣé àlàyé mi ti clear lórí yẹn? Now ẹ jẹ́ ká lọ sí ọ̀rọ̀ tí bàbá Ògbóni èyàn Mr. Tajudeen Bakare, ẹnìkan tí iléeṣẹ́ ọlọ́pàá Èkó tí wọ́n dá dúró tí wọ́n ò fún ní bẹ́ẹ̀lì tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣé mọ̀ pé wọ́n ti fún àwọn 48 ní bẹ́ẹ̀lì, wọ́n wá ní wọ́n fi ẹ̀sùn ìpànìyàn kan Mr. Tajudeen Bakare. Mo láǹfààní àti sọ wípé ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n ti withdraw murder case tí wọ́n gbé dìde against Mr. Tajudeen Bakare. Wọ́n ní kò lẹ́jọ́ ìpànìyàn mọ́ kí wọ́n fi sílẹ̀ on bail. Tẹ́ bá wo dáadáa oríṣiríṣi drama náà ló wáyé nípa máàlù yìí bí wọ́n àti àwọn méjìdínláàádọ́ta míì tí wọ́n mú. Ìdí ni wípé lọ́ndì 3rd ni wọ́n ṣe rally náà protest lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Níbẹ̀ náà ni wọ́n ti pa arábìnrin kan Jùmọ̀kẹ́ Oyèlékè ọ̀ṣọ́, Jùmọ̀kẹ́ Oyèlékè àbóyelẹ́yẹ ni, Jùmọ̀kẹ́ Oyèlẹ́yẹ ọ̀ṣọ́, ọmọ 14 years, arábìnrin tó ń ta pure water jẹ́jẹ́ tí wọ́n sì gun ẹ̀ down pẹ̀lú stray bullet ní Ọjọ́ta lọ́jọ́ yẹn. A ti sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ nípa bí àwọn kan ṣe sọ wípé àwọn ọlọ́pàá ni wọ́n yìnbọn pa, ṣùgbọ́n at the end of the day tí iléeṣẹ́ ọlọ́pàá wá yí mọ́ máàlù yẹn lẹ́sẹ̀ wípé òun lọ pa lélẹ̀ tí gbogbo wa ń bẹ̀bẹ̀
táwa ń sáré káàkiri tí àwọn tí wọ́n jẹ́ aráalé arákùnrin yìí àwọn náà ń jà fitafita. Ṣe rí ìfọwọ́sowọ́pọ̀ tíran Yorùbá ní lásìkò yìí ká ní láti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni láti jáde kó lóko ẹrú tipẹ́tipẹ́, because báwọn èèyàn kan ṣe ń lọ sí àgọ́ ọlọ́pàá tán ń dúró síwájú bẹ̀ sọ ẹ̀dùn ọkàn wọn, bínú, sọ̀rọ̀, béèrè fún ìdájọ́ òdodo. Bákan náà làwa kan náà ò sinmi nílé, à ń pariwo lọ́tún pariwo lọ́sì káàkiri. Eléyìí náà ló jẹ́ kí ìdájọ́ òdodo kó wáyé fún Mr. Tajudeen Bakare. Now nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé arákùnrin ló pa Jùmọ̀kẹ́, ìyá Jùmọ̀kẹ́ ó sọ̀rọ̀, ó ní Ìkẹjà ló ń wà tó ń ti lọ iṣẹ́ tí wọ́n ti pè ń pé kó máa bọ̀ nílé. Ìgbà tó ń délé wọ́n jẹ́ kó yé òun pé àwọn ọlọ́pàá ló yìnbọn pa ọmọ òun, pé kì í ṣe Mr. Tajudeen Bakare. ń pé now àwọn ọlọ́pàá tiẹ̀ tún sọ̀rọ̀ kan wípé kì í ṣe ọjọ́ yẹn náà pa Jùmọ̀kẹ́, wípé òkú tó ti kú tí wọ́n gbé síbẹ̀ ni òkú tí gbogbo wa rí pé fresh, òkú táwọn èèyàn ní ọmọ yẹn ti fẹ́ dẹnu ọ̀nà kan tó yìnbọn fún un, òkú táwọn èèyàn pélé lórí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ daṣọ bò tí wọ́n sọ pé àwọn ọlọ́pàá ti pa èèyàn. So ìyá ọmọ yìí ó ní àwọn mọ̀ wípé àwọn gbà wípé àwọn ọlọ́pàá lọ pa á. Lọ́jọ́ yẹn àwọn lọ sí ilé àgọ́ ọlọ́pàá ìyẹn tó wà ní area H nǹkan ni wọ́n pè ní area H command tó wà ní Ògùdù, pé àwọn lọ síbẹ̀. Ohun tí wọ́n sọ fáwọn ni pé táwọn ò bá kú lẹ́nu géètì àwọn máa yìnbọn fún àwọn, ṣùgbọ́n torí pé àwọn ò sá lọ, àbí ẹni tẹ́ pọ́ mẹ́ kí ló tó fẹ́ bẹ̀rù mọ́, irú ikú wo ló fẹ́ bẹ̀rù, irú ìhàlẹ̀ wo la lè há mọ́, torí pé àwọn ò lọ, torí pé àwọn takú síbẹ̀. Wọ́n wà forced láti pe àwọn ẹ̀gbọ́n àwọn méjì tó tẹ̀lé àwọn lọ láti pè wọ́n wọlé. Wọ́n dẹ̀ sọ wípé àwọn máa ṣe ìwádìí tọ́tọ́ àtẹ̀lé ìtọ́yẹ. Ntí ìyá Jùmọ̀kẹ́ àti àwọn ẹbí Jùmọ̀kẹ́ ń béèrè báyìí lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkó, lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá, ó ní wípé kí wọ́n yọ̀ǹda òkú ọmọ àwọn fún àwọn káwọn lọ sin. Wọ́n láwọn ò mọ ibi tí wọ́n gbé sí. Ohun tí àwa náà ń bẹ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó, à ń bẹ gómìnà Babájídé Sanwó-Olú, Your Excellency sir, ọmọ yín ò ní sọnù, ọmọ yín ò ní dòkú, wàhálà àti ìdààmú ò ní dé báyìí. Kẹ ẹ ṣe ọdún mẹ́rin yín pé láyọ̀ àtàláfíà. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ọmọ ẹni kú ọ̀sán jọmọ ẹni nù lọ. Ọmọ yìí kú ẹ tún fẹ́ jẹ́ kó nù. Ẹ bá wa sọ fún iléeṣẹ́ ọlọ́pàá pé kí wọ́n bá wa yọ̀ǹda Jùmọ̀kẹ́ fún àwọn òbí ẹ̀. Wọ́n ti gbà wípé tó Ọlọ́run ní fún ni, Ọlọ́run náà ní gbà lọ lọ́wọ́ ẹni. Wọ́n ti fi ọ̀ràn mọ́ Ọlọ́run, ṣùgbọ́n òfò méjì kò gbọ́dọ̀ ṣèyàn, bọ́lọ̀ ń bá pani lórí ìfirùngbọ̀n dì ni. Ọmọ yìí ti jáláìsí. Ẹ jẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n yọ̀ǹda ẹ̀ fún àwọn òbí ọmọ yìí kí wọ́n lọ sin. Ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín o, alágbára bẹ́ẹ̀ là sí agídí kankan. God bless you sir, Governor Sanwó-Olú. Bákan náà ni à ń kí ọ̀gá ọlọ́pàá, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó. Sir, ẹ bá wa rí sí nǹkan tá a sọ yẹn. God bless you. And orí tí mo ní kí n wá sọ fún yín òun náà lélẹ́yìí. Àwọn èèyàn kan ń béèrè wípé àwọn èèyàn kan ń text síbi kí n send account number sáwọn. No, ẹ inbox mi privately, bóyá níbí tàbí lórí WhatsApp. Orí WhatsApp ló ti máa convenient dáadáa. WhatsApp number mi ó ti wà lójú bíi ìyẹn 0+234 904 851 9362 +234 904 851 9362 +234 904 851 9362. Tẹ́ bá mẹ́sẹ̀gì mi ń bẹ̀, màá sẹ́ndì account number tó jẹ́ ti náírà account, màá sẹ́ndì ẹ̀ sí, tó dẹ̀ máa jẹ́ the same thing. Tẹ́ bá rí lọ́dọ̀ mi lè máa rí lọ́dọ̀ àwọn agitators tó kù. Àánú Ọlọ́run aláyọ̀ ní fi ń sílẹ̀, iná ò ní tánwó yín, ẹ̀ ní di aláìní, ẹ̀ ní tọrọ jẹ kẹ́yìn ayé yín. Bẹ́ẹ̀ ni àní dáwọ́ ọ̀fọ̀ fún ẹnì kọ̀ọ̀kan nínú yín. Owó ọ̀fọ̀ kọ́ la ní ká dá, owó ìrànlọ́wọ́ òun náà la ní ká dá. Ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o, òun náà lẹ́rìn kejì rẹ̀ tọ́jú rẹ̀. Ẹ láìkì kẹ́ fọ́lọ̀ péjì mi lórí Facebook,
àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube channels mi. Ìdí ni wípé oore kan àǹfààní ẹyọ kan ṣoṣo tẹ́ lè ṣe fún mi láti mọ tẹ̀ síwájú náà nìyẹn. Ṣé mọ̀ wípé ṣe ìròyìn irú eléyìí táwa ń ṣe yìí kò sẹ́ni tó ń san sálárì fún yàn níbẹ̀, oore ọ̀fẹ́ Ọlọ́run náà la fi ń gbé. Ìdí ni wípé tẹ́ bá tún wo dáadáa ilé ọ̀gbá ọ̀nà ọ̀gbá ti ṣe wí àràgbá òun náà là ń bá káàkiri ẹ̀rí. Mo ní studio tó fine tó wuyì dáadáa, mi ò láǹfààní láti jókòó síbẹ̀ torí ẹ̀rù ọmọ bà mí, wọ́n lè dé lónìí wọ́n lè dé lọ́la. Mo láǹfààní àti sọ fún ọ kì í ṣe wípé mo fi di oníhà kan pẹlẹbẹ yẹn ni mo fi ń sùn. Mo ń gbé sẹ́yìn mọ́tò mi káàkiri ní ibikíbi tó orún bá ti bá mi, òun náà ni mo ti ń sùn. Kò sí fún nǹkan méjì, mi ò jalè, mi ò pànìyàn, mi ì dẹ̀ kó nǹkan ìjà olóró sílé, ntí ẹ̀ yìnbọn rí, ntí ẹ̀ mọ bọ́n ṣe ń yìn, ntí ẹ̀ mọ bí tán ti ń ṣe. Ṣùgbọ́n látàrí pé mo fẹ́ òmìnira, ohun tí wọ́n ń ṣe kì í ṣe pé wọ́n fẹ́ pa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho gẹ́gẹ́ bí mo ti sọ sẹ́yìn. Ohun tí wọ́n ṣe náà ni pé ká ní wọ́n rí gbé wá síbí báyìí, wọ́n á negotiate pẹ̀lú ẹ̀ tàbí kán tọ́jú ẹ̀. Nígbà tán ti wá gbé Nnamdi Kanu, tán ti gbé olóyè Sunday Ìgbòho, èròǹgbà wọn ni pé ta ló tún kù tó tún sọ̀rọ̀ nípa Yorùbá nation, ta ló tún kù tó tún tako ìjọba tí ń bẹ lóde, ta ló tún kù tó tún béèrè fún òmìnira. Wọ́n fẹ́ ṣàwá lọ́kọ̀ọ̀kan kí wọ́n tọ́jú àwa náà. So tán bá ti ṣàwá yẹn yóò lè create ìbẹ̀rù fẹ̀yìn aráàlú. Ẹ lè mọ ní lọ́kàn wípé ẹ wo ẹ jẹ́ kán gbàgbé nípa Yorùbá nation jàre, bí Yorùbá nation ò bá ṣe gbà ká gbàgbé nípa ẹ̀ ó kàn ti ń bẹ lọ́wọ́ alábàáhùn táwọn ni òkèlè tó bọ́ sẹ́nu abọ́lárìn wá. Òun náà lọ̀rọ̀ Yorùbá nation ó ti wọgbọ́ àwọ̀rá, ká mọ̀ dásẹ̀ lé rárá. Ó dájú pé ká dójú ọ̀nà ká wá padà lọ, kò ṣe padà, no going back. Yorùbá nation now and again. Kí n tó dánu dúró, ẹ jẹ́ kí n dúpẹ́ olórí àdáàdá tán lọ́wọ́ Omiyale Sowore. God bless you brother. Tẹ́ ẹ bá ti rí Omiyale Sowore nílùú Àbújá, ẹ bá ń kí, ẹ sọ pé brother rẹ̀ kan ní kẹ̀kì wípé ó kó àdúrótì láti ìbẹ̀rẹ̀ ẹjọ́ àwọn lédìké. Ó dúró tì wá títí tí ìdájọ́ òdodo tó fi wáyé, ó dúró tì wá. Ó dẹ̀ sọ ọ̀rọ̀ tó mú orí wa wú, tó múnú wa dùn. God bless you brother. Ilé àtọ̀nà tiẹ̀ náà ò ní bàjẹ́. Lóòótọ́ ni gbogbo àdìde nígbà tó kan ìwọ náà títí tí wọn náà fi gbàdájọ́ òdodo, àwa náà ò ní sinmi lẹ́yìn ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Omiyale Sowore, I say tuale, God bless you. Àkàndá ọ̀rọ̀ Awikonko náà ló kọ́ mi. Wọ́n lọ lónìí, mo tún padà, mo lè padà wálé lónìí láti wá fún ní update nípa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tí wọ́n wà ní orílẹ̀-èdè Republic of Benin. God bless you. Títí ìgbà náà ẹ̀ẹ́dì tají sí lónìí, àánú Ọlọ́run alààyè ò ní fi ń sílẹ̀, iná ò ní tán wo yín. God bless you. Gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ, orí kan tẹ́ lè ṣe náà ni pé kẹ́ subscribe sáwọn YouTube channel mi, Àkàndá ọ̀rọ̀ Awikonko live. Àkàndá ọ̀rọ̀, ẹ má sọ wípé YouTube channel mi kì í ṣẹyọ kan. Oríṣiríṣi nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni nǹkan tí mò ń ṣe ń bẹ̀ fún, bóyá lórí àṣà, bóyá lórí èdè Yorùbá, bóyá lórí ìgbéga ilẹ̀ Yorùbá, bóyá fún Yorùbá nation, àti fún ewì mi oríṣiríṣi, àti fún ọ̀rọ̀ tó jẹ mọ́ tàwọn èèyàn. Àkàndá ọ̀rọ̀ Awikonko live, ẹwà èdè Yorùbá TV. Àyọkà ni mò ń kà mẹ́bi tí mo ti ń kàwọn ìwé aládùn. Ẹ rí i pé mo ti kàwé ń bẹ̀ nísìnyí, yóò ti lé lóṣù kan torí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí náà ni ó yẹ kí n máa kà á lójoojúmọ́ bí mo ṣe máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. À ń gbádùn ara wa ń bẹ̀. Ìkórìtà kò yé mi bí ta ti ń ṣàwọn ìṣẹ̀lẹ̀ kò ṣẹlẹ̀ rí. Òwe Yorùbá TV, òwe nìkan la ń sọ ń bẹ̀, ìṣẹ̀lẹ̀ tó dìtàn, ìtàn tó padà tó dòwe. Oríkì Yorùbá TV, ibi tẹ́ ẹ ti máa rí oríkì orílẹ̀ yín ń bẹ̀. Ẹ rí i pé àwọn nǹkan tí mò ń ṣe ń bẹ̀ wọ́n yàtọ̀ síra wọn, gbogbo wọn náà ni wọ́n ní ìwúlò tiwọn. Tẹ́ bá fẹ́ subscribe síbẹ̀, mọ́mì mi kan pè mí láti United States of America lánàá pé a fẹ́ subscribe sáwọn YouTube channel yín, báwo la ṣe máa ṣe? Mo ní kọ̀ọ̀nà yín lówó o. Tẹ́ ẹ bá ti rí subscribe button, ẹ click lórí ẹ̀, ó máa gbé notification bell wá, ẹ click lórí ìyẹn náà, ẹ sún sí all. Ìyẹn ni pé ẹ máa rí notification ìgbàkígbà tí mo bá ti upload fídíò síbẹ̀. Lágbára Ọlọ́run, iná ò ní tán wo yín, ẹ̀ ní ṣaláìní. Bye bye. Bye, gàrí o.